Eriwo. Yeah. Eriwo. Yeah. Eriwo. Yeah. Àyàgbó. Àyàtọ̀. Àyàjẹ. Àyàmọ́. Nǹkan kan ló gbé mi wá láti kú. Mo kí gbogbo ẹ̀yin àwọn ìjọba ọlọ́wà bí pé kú ilé o. Kábíyèsí o. Adẹ̀ kí bàbá pé àti gbogbo ẹ̀yin àwọn ìpẹ́ kú ìdòdìmú. Kábíyèsí. Àwọn ànírí dààmú. Pẹ́sọ̀ kan ló jẹyọ. Gẹ́gẹ́ bí mo bá ṣe mọ̀ wípé ẹnu àgbà ló ti máa ti ṣe kí ni? Ló máa ti gbó. So àwọn èèyàn béèrè lọ́wọ́ pé kí ni ìwúlò Ifá? Kí ni ìwúlò Ifá gangan? Kí ni ìwúlò ẹ̀? ìwúlò Ifá. Òun ló máa ń sọ ọ̀rọ̀ èèyàn di ayọ̀. Òun ni ẹlẹ́rìí ìpín. Pé Ifá ló máa ń sọ ọ̀rọ̀ èèyàn di ayọ̀. Bẹ́ẹ̀ ni. Ó ní Ọlọ́run Elédùmarè rán wá sílé ayé kó wá tún ayé yìí ṣe. Ifá mìíní pé kí gbogbo èèyàn kó máa yẹ ìpín ẹ̀ wò, kó lè mọ àṣẹ̀dáyé òun, kó lè mọ nǹkan tó yẹ tóun wọ̀, nǹkan tó yẹ kó dáwọ́lé, nǹkan tó yẹ kó máa ṣe. Ifá ló máa tọ́ka. Kódà kí ni ipa pàtàkì tí Ifá ti kó nínú ìgbésí ayé ti tẹ̀yìn? Èmi tẹ́ wò bí àjogúnbọ̀ bá ní Ifá yẹn. Bàbá tó bí bàbá mi, Awótàlé ni orúkọ ẹ̀. Ọba ìlú dẹ̀ sì ní ọba ìlú mi ni. Kábíyèsí. Ó ṣàwò yẹn títí ó bí bàbá mi náà àwo ni. Èmi náà wọ́n tún kó lé mi lọ́wọ́, àwo ni mí. Bí mo ṣe wà yìí, mo ti tó bí ọmọ tó jẹ́ kó ti tún ṣe àwo. That means wípé ogún yẹn ò parẹ́ ní fámìlì. Ogún yẹn ò gbọ́dọ̀ parẹ́. Kábíyèsí Elédùmarè. Ṣùgbọ́n ìkan tó wá gbé mi wá gangan ni wípé ẹnìkan nínú àwọn tó jẹ́ ọmọ mi ó bá mi sọ̀rọ̀ kan. Ó ní ilé wọn wípé àwọn olówó tó wà níbẹ̀ pé tó bá ti pé 50 years báyìí wípé wọ́n máa kú. Kí ló lè máa farò kan bẹ́ẹ̀ yẹn? Àti wípé tírù kan báyìí bá ń ṣẹlẹ̀, irú ìgbésẹ̀ wo lèèyàn máa gbé? Àti wípé tírù kan báyìí bá ń ṣẹlẹ̀, tó bá sọ pé kó gbé ẹ̀yin babaláwo ìjọmọlúwàbí wá o, pé kẹ́ wá dáfá fún ìdílé yẹn, kẹ́ wá sọ ọ̀pọ̀ tó ṣẹlẹ̀ gangan, nǹkan tó fọ akọ sínú ayé, sẹ́ẹ̀lì sí sẹ́ẹ̀lì lọ. Kábíyèsí, ó sínkù púpọ̀ láti ṣe. Elédùà rán Ọ̀rúnmìlà wá sí ayé láti wá táyé sí. Ọ̀rúnmìlà dẹ̀ fa ayé lé àwa babaláwo lọ́wọ́ ká lọ máa fi tú ìlú sí. So nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ tó bá bí Ifá léèrè, Ifá gbé síta. Ó lè jẹ́ pé wọ́n ti fi kàn sílẹ̀ tó yẹ kí wọ́n máa ṣe tí wọ́n ṣe, àbí wọ́n ti fi kàn sílẹ̀ tó yẹ kí wọ́n máa ṣe tí wọ́n ò ṣe. Ifá ló máa gbé síta. Tí a bá dá Ifá fún wọn, kò bá tó jẹ́ London, Ifá máa gbé síta. Ipò tí Ifá bá ti gbé yọ, tá bá ti ṣe, kò ní sínkú ọ̀dọ́ ń bẹ̀ mọ́. Ó dájú. Ó dá mi lójú. Ó dá. So gẹ́gẹ́ bí àgbàlagbà tí a dẹ̀ ti rí wípé nírírí nínú Ifá yìí, tó dẹ̀ jẹ́ wípé láti ìgbà tẹ́ ti ń ṣiṣẹ́ ní ìjọmọlúwàbí àti àwọn awo tó kù tí àwọn èèyàn kan sára sí yín, torí ẹ má yẹ kí parọ́tàn yín ẹ mórí mi wú, ẹ̀yin awo ìjọmọlúwàbí ẹ mórí mi wú gan. So àmọ̀ràn wo gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ́ lè gba àwọn ọ̀dọ́ ìwòyí, kí lè àmọ̀ràn wo lẹ lè gbà wá lórí ọ̀rọ̀ Ifá? Ìmọ̀ràn tí mo lè gba àwọn ọ̀dọ́ ìwòyí, ọmọ mi gangan babaláwo nísìnyí ọ̀dọ́ sì ni. Ó yẹ kí gbogbo àwọn ọ̀dọ́ wọ́n máa lọ yẹ Ifá wò lóòrèkóòrè. Wọ́n má sá fún Ifá torí òun ni Elédùà tó kó ayé lé lọ́wọ́. Gbogbo àṣírí ayé ọwọ́ Ifá ló wà. Ọwọ́ Ifá ló wà. Gbogbo nǹkan tó wà láyé pátá ọwọ́ Ifá ló wà. Ṣé ọmọ tó bá sọ lẹ́nu ọ̀sàkó ìyàkọ́ rẹ̀? Dá ẹ sọ. Ẹ ṣe ń kọ́ bàbá, ẹ kú iṣẹ́ takuntakun. Ṣùgbọ́n pẹ́ṣọ̀ kan tí máa bèrè kó lè pé màmá lọ ni wípé àwọn Ifá tí a ń sọ nípa èyí, ṣé Ifá máa ń ṣèké ni? Ifá kì í ṣèké, Ifá kì í parọ́. Báwo la ṣe lè dá babaláwo tó bá ń ṣèké mọ̀?
babaláwo tí ó bá ṣèké tó bá kóòdù sílẹ̀ omi kò lè pè kò dẹ̀ lè kí èké ni ọ̀dàlẹ̀ awolo nǹkan tí bàbá sọ tẹ́ bá ti kó sílẹ̀ báyìí aṣọ nǹkan ètùtù tó bá yẹ kó ṣe aṣọ fún láìsọ á dẹ̀ rí bẹ́ẹ̀. tó bá wá ṣẹlẹ̀ pé ìlú kan odidi ìlú bí wọ́n fẹ́ pè wá bí wọ́n fẹ́ pè ìjọmọlúwàbí pé ó yá ìyàwó ìjọmọlúwàbí ẹ wá síbẹ̀ o ipò òkè bí ipò ẹyẹ òkè bí ẹyẹ wípé ká wá dáfá fún wọn nínú ìṣẹ́ lè lọ. tó bá jẹ́ léni a máa débẹ̀ a máa tún ìlú yẹn ṣe pẹ̀lú Ifá. kódà ẹsẹ̀ nǹkan but ẹ̀yàwó ìjọmọlúwàbí sí ẹni ìjọ nọ́mbà ìjọmọlúwàbí bí wọ́n fẹ́ pè é káwọn ènìyàn kò sẹ́ni tó mọ nọ́mbà ìjọmọlúwàbí sórí nínú yìí bóyá àwọn ìjọmọlúwàbí fẹ́ pè yín wípé òkè o ó yá o wípé kó wá o wípé ó yá o bóyá wọ́n fẹ́ pè é nílùú ni o bóyá lẹ́niwé ẹ̀ ni o wípé òkè o ẹ̀yin ọmọ ìjọmọlúwàbí o ẹ̀yin aláwọ̀ ìjọmọlúwàbí wa dábàá fún níbẹ̀ sí ẹni nọ́mbà tó lè pè é sí. nọ́mbà ẹ̀ wà pọ́ọ̀sì ẹ̀.